Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Friday, July 17 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, àtòrí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́ẹ̀rí ìpín tòun tayànmọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin tẹ́ ń wò mí ṣáájú tó tẹ̀síwájú, ẹ lọ subscribe sórí YouTube channel Ìwà Ìṣẹ̀dá Spiritual ní YouTube, látàrí pé ẹ̀kúnrẹ́rẹ́ fídíò ètò kún tó ń ṣẹ̀dá lẹ̀ níbi tá a ti sọ̀rọ̀ nípa ìlera ara, níbi tá a ti sọ̀rọ̀ nípa lucky number wa, níbi tá a ti sọ̀rọ̀ nípa àkókò tá a máa ṣe prayer gangan tó ṣe é pàdúrà lè di tẹ́wọ́gbà, àti ibi tá a máa kọrí sí láti ṣe prayer, àti ibi tá àǹfààní ti lè wọlé jùlọ lọ́jọ́ kọ̀ọ̀kan. Gbogbo ẹ̀ ló wà nínú ìwádìí ojoojúmọ́ ní kíkún tá a ṣe sí YouTube. Ṣùgbọ́n ẹ máa bá mi ká lọ láti mọ ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí yín gangan gangan lọ́jọ́ tòní. Oníràwọ̀ iná tó kanra yan Aries tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ ìyọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere ló jẹ́. Ọjọ́ ìjọjọ́ tó ṣe ń pé àwọn kankan máa bẹ̀rẹ̀ sí couple up tó máa fẹ́ kẹ́ máa fẹ́ máa busy díẹ̀díẹ̀. Àwọn kan bíi task tuntun ó ṣeéṣe kó fẹ́ máa wọlé fún yín lọ́jọ́ tòní tó ṣe pé máa fẹ́ handle diligently. Ọjọ́ ìjọ tó ṣe pé ní láti focus lórí àwọn nǹkan yín, ẹ gbọ́dọ̀ fi ní ṣe rárá. Distraction bá wáyé lọ́sùn lọ́sì, ẹ rí dájú pé wà well focus lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ ṣe nǹkan yín ní ṣísẹ̀ntẹ̀lé ló wá dára. Kẹ́ má kọrin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo, kẹ́ má sì torí pé iṣẹ́ yìí ti ń pọ̀n lẹ̀ kẹ́ wá máa ṣe wòròwòrò kí mistake má bàa wáyé. Pàápàá káwọn customer yín kọ́ lè wà satisfied pẹ̀lú àwọn nǹkan tẹ́ ń ṣe fún wọn lọ́jọ́ ti tòní. Ọjọ́ ìyá lọ dáadáa, nǹkan tó jọ yìí nídìí ojú gbé kẹ́ falẹ̀ mọ́ṣẹ́ kẹ́ sì plan life fún yín. Àwọn kankan máa wá sí yín lọ́kàn tó máa dàbí ìgbà pé nǹkan tó máa ta yín jí pé lágbájá tó bá tún gbé nǹkan yẹn báyìí, tó bá tún ṣe báyìí, ó máa tún dára. Ó sì dára kẹ́ tẹ̀lé bẹ́ẹ̀, ó dára kẹ́ tẹ̀lé bẹ́ẹ̀. Ohun tó ń sọ sí yín lọ́kàn lásìkò yìí, ohun ẹ̀mí mímọ́ ni. Tẹ́ bá tẹ̀lé á jẹ́ nǹkan tó ṣe pé ó máa align àwọn nǹkan yín, á sì jẹ́ kí nǹkan yín túbọ̀ máa rọrùn láti máa ń ṣe ní gbogbo ojoojúmọ́. Ọjọ́ ìyọjọ́ tó dára ló jẹ́ láti fi falẹ̀ mọ́ṣẹ́. Tẹ́ gbọ́dọ̀ fààyè gba distraction bá ṣe sọ. Iṣẹ́ yẹn wá lọ dáadáa. Tẹ́ bá falẹ̀ mọ́ṣẹ́ gan, ẹ máa rí owó gbámú. Bá ṣe pé yàtọ̀ olólùfẹ́ yín náà wà òkè, kò sí wàhálà, kò sí ìdààmú. Wá ṣeéṣe káwọn àìlera díẹ̀díẹ̀ kó wá jẹyọ, kó fara hàn díẹ̀. Tó bá ti fara hàn báyẹn, tí yín ní pé kẹ́ wá solution lé lórí. Ẹ má wò níran rárá kó má lọ di nǹkan tó máa lágbára. Bíìjì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ nọ́mbà oríire yín lọ́jọ́ tòní. Aago 5 kù ogún ìṣẹ́jú ní ìdájí sí aago 6 kù ogún ìṣẹ́jú ní ìdájí jẹ́ àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá Southwest dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún tó sì ṣe opportunity tibẹ̀ yẹn náà wáyé. Ìlera ara yín wá jí pé ṣùgbọ́n pọ̀ mí inú yóò ṣeéṣe kí àwọn kan bínú rírun bíi ulcer bíi ìsàlẹ̀ inú kíkan kó fẹ́ máa wáyé fún yín lọ́jọ́ ti tòní. Ẹ má jẹun àjẹkì ju bó ṣe yẹ lọ, bẹ́ẹ̀ sì ni ẹ má mọ àwọn nǹkan tó wà carbonated ju bó ṣe yẹ lọ lénìí kẹ́ kí ìsọ̀rọ̀ torí ìlera ara yín. Ní oníràwọ̀ Erùpẹ̀ Alámọ̀, Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ ìyọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere ló jẹ́ fún yín o. Ọjọ́ tó ṣe é pé gbogbo nǹkan tó dàbí ìpèníjà tó wáyé lánàá ó máa kásẹ̀ ńlẹ̀ tí ò ní sí wàhálà, tí ò ní sí ìdààmú. Èyí jẹ́ ọjọ́ tó ṣe é pé àwọn nǹkan yín máa bẹ̀rẹ̀ sí gúnrégé, ẹ máa bẹ̀rẹ̀ sí fi tìdùnnú tayọ̀ ṣe lọ́jọ́ tòní. Gbogbo nǹkan yín á lọ dáadáa, àwọn èèyàn á gbà tí yín, àwọn èèyàn á dá yín mọ̀ sí dáadáa. Idea tuntun máa wá sí yín lọ́pọlọ tó ṣe é pé idea yìí máa bí kí nǹkan yín tún tayọ̀ tẹ́ bá fi kọ́ àwọn nǹkan tẹ́ ń ṣe lásìkò yìí. Àsìkò yẹn ní láti ní ìrẹ̀lẹ̀, gbọ́dọ̀ gbéraga rárá, torí ló ṣeéṣe kí ó ṣe pé ẹ̀yin gangan lẹ máa jẹ́ ojú táyé tó ṣe pé gbogbo èèyàn máa dájú sọ yín pé lágbájá ẹ̀rí bó ṣe rí ni ẹ̀rí iṣẹ́ tó ń ṣe ni iṣẹ́ má wà òkè, nǹkan yẹn má dára dáadáa lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé fi tìdùnnú tayọ̀ báwọn èèyàn ṣe, káwọn èèyàn náà fi tìdùnnú tayọ̀ bá yín ṣe lọ́jọ́ tòní. Creativity yín máa wà at its highest peak, bẹ́ẹ̀ sì ni intelligence yín máa wà at its highest peak, brilliance yín náà máa wà at its highest peak lọ́jọ́ tòní tó ṣe pé ọpọlọ yín á jí pépé dáadáa, tó sì jẹ́ pé gbogbo nǹkan kíkan tẹ́ bá fẹ́ ṣe kedere báyìí lè máa rí ìrànrí, tó sì jẹ́ pé ẹ máa ṣe effortlessly tí ò ní nílò wàhálà àbákitiyan rẹpẹtẹ rárá kí ẹ tó rí gbámú nídìí ẹ̀. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ tí gbogbo nǹkan yín á lọ sòsé, iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà á dùn yín gbà lọ́jọ́ tòní. Ire owó náà lè wọlé fún yín dáadáa lénìí. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 5 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 3 kù ìṣẹ́jú 15 ní òru gànjọ́ sí aago 4 kù ìṣẹ́jú 15 lóru gànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá náà ti dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún tó sì ṣe opportunity náà ti bẹ̀ wáyé. Bákan náà sì rí ìlera ara yín jí pépé, ṣùgbọ́n àwọn nǹkan tó jọmọ́ spinal cord lè fẹ́ máa rọ̀ pọ̀lọpọ̀ mìínú yín, tàbí kí owó òkè ẹ̀yìn kó fẹ́ máa ro yín bákan lọ́jọ́ tòní. Exercise dáadáa lọ́jọ́ tòní kẹ́ sì jìnnà sí àwọn nǹkan tó jọmọ́ bad news lọ́jọ́ tòní. Bákan náà sì rí ẹ rí dájú pé ẹ gbé nǹkan tó bá wúwo jù bó ṣe lọ lọ́jọ́ tòní torí ìlera ara yín. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ ìyọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere ló jẹ́ fún yín, ṣùgbọ́n ọjọ́ ìtura gbà kí ìṣara púpọ̀ torí nǹkan kan tó ṣẹlẹ̀ lálẹ́ àná àbọ̀wọ̀lẹ́ àná ó ṣeéṣe kó sì wà lọ́kàn yín. Ó lè jẹ́ nǹkan bínú lọ́jọ́ tòní tó ṣe pé ẹ tún ṣe máa
bínú yẹn lọ́jọ́ tòní kẹ́ kíyèsára dáadáa. Ẹ ṣọ́ra ṣe pẹ̀lú bínú àbíjù, bẹ́ẹ̀ sì ni ẹ lè hùwà òjijì kan lọ́jọ́ tòní tó ṣe pé ẹ máa padà fẹ́ kábàámọ̀ lé lórí. Ẹ farabalẹ̀ lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní, kẹ́ jìnnà sí ìbínú tó lágbára ju bó ṣe yẹ lọ, torí ìbínú yẹn ó ṣeéṣe kí ó fẹ́ dà nǹkan rú nínú fámìlì yín. Ó yẹ kó fẹ́ dà nǹkan rú láàrin ẹ̀yin àti èèyàn lọ́jọ́ tòní, pàápàá nínú ilé yín gangan lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí ìjà láàrin ẹ̀yin àti family member. Tí family member kan bá sọ̀rọ̀ bákan, ẹ má wulẹ̀ fi wòròwòrò react sí i. Ẹ yára gbọ́rọ̀ lọ́jọ́ tòní, kẹ́ sì lọ́ra láti fèsì ọ̀rọ̀. Ẹ jẹ́ kó nira fún yín láti fèsì ọ̀rọ̀, ṣùgbọ́n tètè yára access ọ̀rọ̀, kẹ́ wá ronú jinlẹ̀ dáadáa lórí ọ̀nà tẹ́ máa gbé ìgbà tẹ́ máa fi gbé ọ̀rọ̀ náà kalẹ̀ tí ò fi ní bí wàhálà, tí ò ní fi bí dààmú. Tẹ́ bá handle kan kí nǹkan ní láti kíyèsára, pàápàá lọ́wọ́ àárọ̀, kí nǹkan náà má lọ ṣe yín léṣe lójijì lọ́jọ́ tòní, pàápàá níbi iṣẹ́. Kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ ti ń jáde lọ síbi iṣẹ́ náà, ẹ dájú pé ẹ ṣe prayer dáadáa. Ẹ̀yin tẹ́ sì wà nílé náà, pàápàá ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ tó jọmọ́ bí iná dídá, ẹ kíyèsára lọ́jọ́ tòní. Òróró ń gbóná, omi ń gbóná, kó má dàjò yín lára. Má ṣe mistake jẹ́ kí ẹ̀ṣẹ̀ náà kó jábọ́ lé yín lẹ́sẹ̀ lọ́jọ́ tòní. Àwọn nǹkan tó lè mú ìpalára dání lè fọwáyé fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Tẹ́ bá kíyèsára dáadáa, kí ẹ mú sùúrù lórí ohunkóhun tí ẹ bá ń ṣe, kẹ́ sì gbé sẹ́tì nǹkan yín dáadáa, kéde lè lọ dáadáa. Ìwọ̀n títí àṣálẹ́ kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Ọkàn yín á tó wá balẹ̀ pẹ̀sẹ̀ lọ́wọ́ àṣálẹ́ ọjọ́ tòní, tí gbogbo nǹkan tó dàbí láyé lọ, àwọn nǹkan tó dàbí ìbínú àbíjù, gbogbo ẹ̀ máa padà kásẹ̀ ńlẹ̀ lọ́jọ́ tòní. Iṣẹ́ lè lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín lè rí bákan. Ire owó lè wọlé fún yín lénìí. Lavender tàbí white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3:05 ní ọ̀sán sí aago 4:05 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Number 5 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 6:05 ní ìdájí sí aago 7:05 ní ìdájí jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá east dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún, bẹ́ẹ̀ sì ni ìrẹ̀lẹ̀ tibẹ̀ náà wọlé fún yín. Ìlera ara yín wá jí pépé dáadáa lọ́jọ́ tòní, ṣùgbọ́n kíyèsára pẹ̀lú àwọn nǹkan tó jọ mọ́ àtìbọ̀n lọ́jọ́ tòní, tàbí kẹ́ máa bínú àbíjù tó lè fẹ́ bá ìbàlẹ̀ ọkàn fún yín púpọ̀ lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára púpọ̀, ẹ jìnnà sí àwọn nǹkan tó bá jọ mọ́ omi tó bá ti tutù ju bó ṣe yẹ lọ, tàbí ibi tó bá tún gbóná ju bó ṣe yẹ lọ. Kẹ́ sì wà careful pẹ̀lú nǹkan kíkan tẹ́ bá ń ṣe, bóyá ń dáná ni, kẹ́ wà careful dáadáa lọ́jọ́ tòní. Oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ ìyọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ ire ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa rí jájẹ dáadáa lọ́jọ́ tòní. Àárín ẹ̀yin àti àwọn ẹ̀gbọ́n àtàbúrò yín á wọnú ara dáadáa lọ́jọ́ tòní. Inspiration tuntun máa sọ̀kalẹ̀ sí yín lọ́pọlọ lọ́jọ́ tòní tó ṣe pé ó dára kẹ́ mú báírò, kẹ́ kọ́lẹ̀, kẹ́ sì bẹ̀rẹ̀ sí mú lò lórí ọ̀rọ̀ ìgbésí ayé yín, kẹ́ ìbẹ̀rẹ̀ sí fiṣẹ́ lé lórí lábẹ́nú. Nǹkan tẹ́ fẹ́ lò lé lórí yẹn tó bá jẹ́ nǹkan tuntun ni kẹ́ rí dájú pé ẹ sún sí di bí nǹkan bíi July 24-25, torí àsìkò tí a ní Mercury retrograde tó sì jẹ́ pé inú sáìn yín gangan ni Mercury retrograde wà. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní ẹnu lè máa gbé yín púpọ̀, ọ̀rọ̀ sísọ lè máa jábọ́ lẹ́nu yín wùrùwùrù lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí ọtí mímu lọ́jọ́ tòní, kẹ́ má lọ sọ secret yín jáde, àbáwọn ọ̀rọ̀ tó ṣe pé kò yẹ kẹ́ sọ jáde kó má lọ tẹnu yín jáde lọ́jọ́ tòní. Ẹ mú sùúrù lò dáadáa lọ́jọ́ tòní. Ẹ má báyàn jiyàn ju bó ṣe yẹ lọ. Ẹ jìnnà sáàríyànjiyàn ju bó ṣe yẹ lọ láàrin ẹ̀yin àtàwọn èèyàn lọ́jọ́ tòní. Kẹ́fọ̀lẹ̀ ṣe, kẹfọgbọ́n ṣe, ọ̀rọ̀ ẹni máa wúwo dáadáa lọ́jọ́ tòní. Ẹ lè fi béèrè oore, ẹ lè fi polówó ọjà, ẹ lè fi béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹnikẹ́ni lọ́jọ́ tòní. Kò sí wàhálà, kò sí ìdààmú. Ẹ ṣe prayer lásìkò lucky hour yín láti ṣe prayer lọ́jọ́ tòní. Tá máa mẹ́nu bà láìpẹ́ yìí, ó dára kẹ́ fi àsìkò yẹn ṣe prayer. Nǹkan tẹ́ bá tọrọ ó ṣeéṣe kí ó di àṣẹ. Iṣẹ́ yẹn wá lọ dáadáa. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dára, ire owó gan lè wọlé fún yín lénìí. Látara tẹ́ bá ṣe fẹnu pọ́n jà yín létí, light orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Number 5 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 5:09 ní ìdájí sí aago 6:09 ní ìdájí jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá south dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún, bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kẹ́ ráǹfààní láti bẹ̀yẹn náà. Ìlera ara yín á jí pépé, ṣùgbọ́n àwọn nǹkan bíi apá ríro, orúnkún ríro àbí ọrùn ọwọ́ ríro lè fẹ́ máa wáyé lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni mímí yín náà ó lè rí bákan lọ́jọ́ tòní. Kẹfẹ́ ní shallow breathing bákan. Ẹ jìnnà sí nǹkan bíi èéfín àbí nǹkan bíi ooru púpọ̀ lọ́jọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ ìyọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ ire ló jẹ́. Fún nǹkan tó ń bí bẹ̀rù bójó láti àná jẹta, ó ṣeéṣe kí nǹkan náà kó dá ìdáhùn lọ́jọ́ tòní. Kọ́kàn yín wá balẹ̀ pẹ̀sẹ̀. Àwọn nǹkan tẹ́ wá ń lé tẹ́ ń wọ̀ pé mo nídìí owó fún, ó ṣeéṣe kó wá fẹ́ peléke sí dáadáa lọ́jọ́ tòní. Tẹ́ máa wọ̀ pé mo nídìí nǹkan yìí, mo fẹ́ ṣe àwọn nǹkan tuntun yìí, mo fẹ́ ra gbó, mo fẹ́ ra wo, ibi iṣẹ́ mi nídìí àtúnṣe báyìí, tó ṣe pé owó yẹn máa wà lọ́kàn yín gbágbágbá bí ìgbà pé báwo mo fẹ́ ṣe ọ̀nà òun fẹ́ gbé gbà. Ọjọ́ tòní dára púpọ̀, kí ẹ rí dájú pé ẹ wà wẹ́ focus lórí bẹ́ẹ̀ fẹ́ rí owó. Ẹ má jẹ́ kí nǹkan kan kàn yín ju ọ̀rọ̀ bẹ́ẹ̀ fẹ́ rí ṣe lọ. Ẹ rí dájú pé tẹpá mọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní, látara tí tẹpá mọ́ṣẹ́ náà ẹ fi láǹfààní àtòrí gbá mú, ṣùgbọ́n ẹ plan dáadáa. Ẹ má kọ̀ máa tẹpá mọ́ṣẹ́ láì jẹ́ pé ẹ work smartly lọ́jọ́ tòní. Ẹ wà pẹ̀lẹ́, ẹ wà rẹ̀lẹ̀ pẹ̀lú àwọn èèyàn lọ́jọ́ tòní. Ẹ má bùgàbùgà rárá o. Kẹ́ rí dájú pé ẹ tún ṣọ́wó ná lọ́jọ́ tòní. Kẹ́ má nànà àpá. Ẹ má kówó lórí nǹkan tuntun tó ti lágbára jù lọ́jọ́ tòní. Ẹ wá wò pé bóyá nǹkan yìí ó wà lọ́sórí mọ́tò ńlá ni mọ́tò yẹn ó mèrè kówó lé lórí. Ẹ kí ẹ ṣọ́ra kó má jẹ́ pé mọ́tò tẹ́ fẹ́ kówó lé lórí yẹn á padà lọ bí kí ẹ fẹ́ máa ná àwọn extra money láti fi tún ṣe. Kẹ́ kí ẹ ṣọ́ra púpọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tí tòní jẹ́. Tíṣẹ́ yín á lọ dáadáa, tí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára. Ire owó náà lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí.
aago kan kù ìṣẹ́jú mẹ́wàá ní ọ̀sán sí aago méjì kù ìṣẹ́jú mẹ́wàá ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 5 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago mẹ́rin kù ogún ìṣẹ́jú ní ìdájí sí aago márùn-ún kù ogún ìṣẹ́jú ní ìdájí jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní. Àpá náà ti dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún, bẹ́ẹ̀ sì ni ilé rárá yín á jí pépé lọ́jọ́ tòní. Ṣùgbọ́n kì í ṣara pẹ̀lú àwọn nǹkan tẹ́ máa jẹ, bẹ́ẹ̀ sì ni kẹ́ ṣọ́ra ṣe pẹ̀lú ọrùn yín tàbí èjìká, ó lè fẹ́ máa ro yín bákan lọ́jọ́ ti tòní. Bákan náà sì rí ẹ gbọ́dọ̀ ṣọ́ra sọ́jú kí ohun yín má lọ há díẹ̀ lọ́jọ́ tòní. Kẹ́ kí sára oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí ìràwọ̀ August 23 sí September 22 ọjọ́ ìyàjọ́ tó gbà kí sára púpọ̀ ló jẹ́ o. Látàrí pé iṣu lè wáyé láti ibi iṣẹ́ lọ́jọ́ tòní. Ìkọ́kẹ́kọ̀ọ́ tẹ́ bá ń ṣe níbi iṣẹ́ látàárọ̀ títí ibi ọwọ́ ìrọ̀lẹ́, ẹ rí dájú pé wà very careful. Nínú iṣẹ́ yín ò ní dojú ìjà kọ yín láṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba. Ẹ ní ṣe mistake tó ṣe pé ó máa wà costly lágbára lọ́wọ́ Ọlọ́run Ọba. Àárọ̀ yóò ṣiṣẹ́ tẹ́ bá ń ṣe nǹkan ní wùrùwùrù, kẹfẹ́ ṣàṣìṣe kan tó ṣe pé ó máa cost yín much láti ṣàtúnṣe lé lórí lọ́jọ́ tòní. Ẹ kí sára, ẹ ní ṣíṣe o, ẹ ní ṣílẹ̀tẹ̀. Àárọ̀ tẹ́ bá jí, ẹ rí dájú pé ẹ farabalẹ̀ plan nǹkan yín dáadáa. Ẹ má rush jù lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Bẹ́ẹ̀ sì ni nǹkan kan lè wáyé níbi iṣẹ́ tó máa jẹ́ nǹkan òjijì tẹ́ máa fẹ́ attend sí. Ṣùgbọ́n bóyá jẹ́ nǹkan òjijì yẹn, ẹ má rush jù bó ṣe lọ, ẹ wà very calm, kẹ́ wulẹ̀ bẹ́ẹ̀ tí iṣẹ́ lé lógí ní jẹ̀lẹ̀kẹ́. Bẹ́ẹ̀ sì ni lórí nǹkan tẹ́ bá mi iṣẹ́ yín tó yẹ pé iṣẹ́ tó jọmọ́ machinery àbí tools kan tó lágbára, kẹ́ rí dájú pé kí sára pẹ̀lú ẹ̀ kí nǹkan náà kó má lọ ṣe yín ní èṣe ní ara lọ́jọ́ ti tòní. Kẹ́ kí sára púpọ̀. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá ń rìn kẹ́ máa yọ́ lẹ́tẹ̀ lọ́jọ́ tòní, kẹ́ má lọ fẹsẹ̀ hàn kan tàbí kí ọ̀pọ̀lọpọ̀ táyín kí ẹ fẹ́ ní nǹkan tó jọmọ́ accident ní ààyè ibi iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ sì ṣọ́ra ṣe àwọn nǹkan tó máa fẹ́ mú yín bínú rẹpẹtẹ, ó máa fẹ́ wáyé níbi iṣẹ́ lọ́jọ́ tòní. Àwọn nǹkan tó máa fẹ́ stress yín, tá fẹ́ frustrate yín gan, ó máa fẹ́ wáyé púpọ̀ níbi iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ mú sùúrù lò dáadáa títí ìrọ̀lẹ́ gbogbo ẹ máa padà wọlé, tọkàn yín máa padà balẹ̀ pẹ̀sẹ̀ tí ó ní sí wàhálà tí ó ní sí ìdààmú. Ẹ kí sára púpọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní àwọn èèyàn máa tún wá dá yín mọ̀ yàtọ̀. Ẹ máa look very very beautiful lójú àwọn èèyàn. Ẹ máa look very very handsome lójú àwọn èèyàn. Ó dára kẹ́ múra dáadáa kí ẹ̀dùn yín lọ́jọ́ tòní. Tẹ́ bá fẹ́ ránfààní àtòrí jẹ tó ṣe pé látara mímúra dáadáa, látara ìrínisí yín ó ṣe ṣe kí àwọn àǹfààní kan wọlé fún yín láti bẹ̀. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín á gúnrégé dáadáa lọ́jọ́ tòní, ṣùgbọ́n ire owó lè rí bákan, bẹ́ẹ̀ sì ni iṣẹ́ náà lè rí bákan tẹ́ bá kí sára púpọ̀ lọ́jọ́ tòní. Deep pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago méje kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ sí aago mẹ́sàn-án kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago mẹ́ta kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lóru gànjọ́ sí aago mẹ́rin kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní òru gànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá east dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Ìlera ara yín wájú pépé dáadáa lọ́jọ́ tòní. Wọ́n púpọ̀ nínú yín lọ́jọ́ tòní. Orí fífọ́ lè pọ̀ ó ṣeé ṣe kí ẹ fẹ́ máa ní àwọn nǹkan tẹ́ máa gbé sórí tó lè fẹ́ bí orí fífọ́ púpọ̀ fún yín lọ́jọ́ tòní, tàbí kẹ́ fẹ́ ní mental burnout pátápátá lọ́jọ́ tòní, tàbí kẹ́ fẹ́ ní lack of clarity nípa àwọn kankan lọ́jọ́ tòní, kẹ́ fẹ́ feel lost bákan. Ẹ kí sára ẹ má ronú àròjù lọ́jọ́ tòní torí ìlera ara yín. Oníràwọ̀ afẹ́fẹ́ má rìn mí fín Libra tàbí láàrin September 23 sí October 22 ọjọ́ ìyọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ ayọjọ́ ìdùnnú ló jẹ́. Ṣùgbọ́n ó ṣeé ṣe kí àwọn nǹkan tó jọ mọ́ spirituality yín kó fẹ́ máa gbéra ńlẹ̀, kó máa gbéra sọ pátápátá lọ́jọ́ tòní. Kẹ́ máa wà very highly spiritual lọ́jọ́ tòní tó ṣe pé spirituality yín máa wà heightened lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára púpọ̀ kẹ́ fi gbọ́rọ̀ sí ohun tó ń sọ sí yín lọ́kàn lẹ́nu. Ẹ tẹ̀lé àwọn àlàtẹ́bálá lásìkò yìí. Àwọn àlàtẹ́bálá ó ṣe kó máa ní ìtumọ̀ rere fún ìgbésí ayé yín. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan kíkan tẹ́ ń ṣe lásìkò yìí, àwọn nǹkan tuntun máa sọ sí yín lọ́kàn lé lórí pé ò bá tún ṣe báyìí, ò bá tún rìn báyìí, ẹ tẹ̀lé, èyí máa ràn yín lọ́wọ́. Tóun yín báyìí ni kẹ́ fi ṣe best friend yín lọ́jọ́ tòní. Ẹ má finú tẹ́nikẹ́ni ju ohun tó ń sọ sí yín lọ́kàn lọ lọ́jọ́ tòní. Inú ìdára kẹ́ fi wà ní solitude láàyè kan, kẹ́ fi ṣe prayer. Ẹ ṣe prayer lásìkò prayer time yín tá máa mẹ́nu bà láìpẹ́ yìí. Ẹ ṣe prayer dáadáa lásìkò yẹn. Ó ṣe ṣe kí nǹkan tẹ́ béèrè fún yẹn kó di ìtẹ́wọ́gbà lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni kẹ́ rí dájú pé wà ní mímọ́. Ẹ jìnnà síbi táriwo bá pọ̀ sí, ẹ sì jìnnà sí pàǹkanra mọ́ ìyànjú bó ṣe lọ. Ẹ wà dáadáa tẹ́ bá nípa láti fi nǹkan kékeré ṣe sàrà lọ́jọ́ tòní. Ẹ lè ṣe bẹ́ẹ̀, kò sí wàhálà rárá lọ́jọ́ tòní. Spiritual day lọ́jọ́ tòní jẹ́ ẹ lè fi ní gan ṣèwádìí lónírúurú. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí lónírúurú ẹ láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ọjọ́ ìyọjọ́ tó dára ló jẹ́. Ẹ̀mí ní kẹ́ máa fi dárí gbogbo nǹkan kí ẹ sì gbìyànjú láti ní ìfura lórí ohunkóhun lọ́jọ́ tòní. Iṣẹ́ yín á lọ dáadáa. Ibi àṣegbẹ̀yìn àti olólùfẹ́ yín á dára. Ire owó náà lè wọlé fún yín lénìí. Aago mẹ́sàn-án kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ sí aago mọ́kànlá láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 2 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago mẹ́fà kù ogún ìṣẹ́jú nídàjí sí aago méje kù ogún ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá náà ti dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún, bẹ́ẹ̀ sì ni ó ṣe ṣe kẹ́ opportunity láti bẹ̀. Ìlera ara yín wájú pépé lọ́jọ́ tòní, ṣùgbọ́n kí sára ẹsẹ̀ ríro lè fẹ́ wáyé fọ́pọ̀lọpọ̀ yín. Àwọn bí nǹkan bí àtẹ́lẹsẹ̀ lè fẹ́ máa dùn yín bákan tàbí kó fẹ́ máa yún yín gidi gan lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ lè ní weak immune system. Kẹ́ rí dájú pé expose ara yín sí nǹkan tó lè bí àìsàn púpọ̀ fún yín lọ́jọ́ tòní. Kẹ́ sì sùn dáadáa lọ́jọ́ tòní dára torí ìlera ara yín. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ ìyọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú. Ọjọ́ ire ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé púpọ̀ nù yín ó ṣe ṣe kí ẹ welcome èèyàn tuntun nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ẹ lè lọ́rẹ̀ẹ́ tuntun lọ́jọ́ tòní. Wọ́n lè pè yín sí association tuntun ní ọjọ́ tòní. Gbogbo nǹkan tó bá jọ mọ́ tuntun
tí ó ti ṣẹlẹ̀ nínú ìgbésí ayé yín tó bá ṣẹlẹ̀ lọ́jọ́ tòní, ẹ fọgbọ́n welcome ẹ ní o, ẹ má wulẹ̀ dára dé rárá, pàápàá tó bá jẹ́ ọ̀rẹ́ ẹ má trust wọn rárá lọ́jọ́ tòní, tó bó ṣe ṣe kí ìgbà tẹ́ fẹ́ lò papọ̀ kó má pẹ́ rárá, tó láti kó Mercury retrograde la wà yìí. Ó ṣe é kó jẹ́ pé èèyàn tó bá wá sínú ayé yín ó ṣe é ṣe kó má pẹ́ tó máa fi tó kásẹ̀ lẹ́ta tó fi fẹsẹ̀ fẹ́kẹ́ kí ìsàwọ́pọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ ìjọ tó ṣe pé máa rí support àwọn èèyàn dáadáa, àwọn èèyàn máa support yín, máa gbárùkù tì yín lórí nǹkan tẹ́ wà nínú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ń go through 1 or 2 lásìkò yìí tó ṣe pé ẹ̀ ń wọ́nà àbáyọ lé lórí, ẹ máa ní àǹfààní tuntun kan tó máa ṣílẹ̀ fún yín tó ṣe pé ilé bí ọ̀nà àbáyọ fún yín. Ẹ rí dájú pé ẹ béèrè ìrànlọ́wọ́ tẹ́ bá fẹ́ lọ́jọ́ tòní, ẹ má ní pé ẹ̀kọ́ máa ṣe prayer lásán, ẹ béèrè ìrànlọ́wọ́ lọ́jọ́ tòní. Èèyàn tó bá wọnú ayé yín ẹ welcome wọn, ṣùgbọ́n ẹ kàn mọ̀ ní àmọ̀dájú pé ìbáṣepọ̀ yín yẹn lè má last tó. Kẹ̀rí dájú pé ẹ bá àwọn èèyàn ṣe lọ́jọ́ tòní, ẹ connect pẹ̀lú àwọn èèyàn, bí bá àwọn èèyàn ṣe lọ́jọ́ tòní ó máa jẹ́ nǹkan tó ṣe pé ó lè bí àǹfààní, ó lè bí oore. Ẹ ti polówó ọjà yín dáadáa lọ́jọ́ tòní, customer lè wọlé lọ́tùn lósì lọ́jọ́ tòní, tẹ́ máa rán àǹfààní jẹ lára wọn lọ́jọ́ tòní. Ọjọ́ yà lọ dáadáa tẹ́ bá fọgbọ́n ṣe tẹ́ fẹ́ lè ṣe, iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó náà lè wọlé fún yín lénìí. Light blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 2 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní, aago 12 ní òrùngànjọ́ sí aago 1 ní òrùngànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní. South West dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún, bẹ́ẹ̀ sì ló ṣe ṣe opportunity tibẹ̀ náà wọlé fún yín. Lè ra aráyájí pípé dáadáa lọ́jọ́ tòní, ṣùgbọ́n àwọn kan tó jọmọ́ bíi kí ara yín máa fẹ́ máa gbóná, kẹfẹ́ máa níbẹ̀rù bojo ó ṣe ṣe kó fẹ́ wáyé lọ́jọ́ tòní, tàbí kí àwọn bíi orúnkún àbáwọn joint kó fẹ́ máa dùn yín bákan lọ́jọ́ ti tòní. Ẹ rí dájú pé ẹ jẹ́ kó tútù mú yín ju bó ṣe lọ, ẹ sì jìnnà sí àwọn kan tó ṣe pé ó jọmọ́ carbohydrate food ju bó ṣe lọ, bẹ́ẹ̀ sì ní kẹ́ mú mi dáadáa lọ́jọ́ tòní torí ìlera ara yín. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ yìí ọjọ́ tó lè rí bákan pátápátá ló jẹ́ o, tó ṣe pé iṣẹ́ lè rí bákan, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà lè rí bákan, ìrìwò náà lè rí bákan fún yín. Lákọ̀ọ́kọ́ náà ó ṣeéṣe kí àwọn kankan máa wù yín láti gbéṣe ní àyè iṣẹ́ tó ṣe pé ó ṣeéṣe kí olólùfẹ́ yín ó ṣe pé bóyá tiwọn náà lè máa rán láti lè wò pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí lágbájá ó yẹ kí n kọ́kọ́ ràn náà tó lè fẹ́ affect iṣẹ́ yín. Ẹ ní láti balance ọ̀rọ̀ ilé àtọ̀rọ̀ iṣẹ́, ẹ má jẹ́ kí nǹkan tó ń ṣẹlẹ̀ nílé ẹ má gbé lọ síbi iṣẹ́ kó má affect iṣẹ́ yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni kí nǹkan tó bá ṣẹlẹ̀ níbi iṣẹ́ náà ẹ má gbé wá sínú ilé kó má affect inú ilé lọ́jọ́ tòní. Ẹ balance gbogbo ẹ̀. Nǹkan kan lè ṣẹlẹ̀ sí olólùfẹ́ yín lẹ́yìn bóyá bí wà náà tàbí bóyá pé láàárọ̀ kùtù tó máa jẹ́ lójijì ni nǹkan náà lè wáyé tó ṣe pé a fẹ́ need attention yín kíákíá lọ́jọ́ tòní. Olólùfẹ́ yín náà sì lè fẹ́ frustrate yín, wọ́n lè fẹ́ mú yín bínú lọ́jọ́ tòní tó ṣe pé lè máa fẹ́ bí kí àìbalẹ̀ ọkàn àbí issue kó wáyé láàrin lọ́jọ́ tòní tó ṣe pé ẹ máa fẹ́ nílò láti yanjú rẹ̀. Tẹ́lẹ̀ tí lè fẹ́ affect iṣẹ́ yín lọ́jọ́ tòní, ẹ mú sùúrù lò dáadáa lọ́jọ́ tòní. Iṣẹ́ yín yẹn gangan ni kẹ́ gbájúmọ́, kẹ́ má fààyè gba distraction èyíkéyìí rárá, ẹ má fààyè gba kí nǹkan kan shake mind yín rárá. Ẹ lo confidence tọ́lọ́run fún yín àti ìgboyà tọ́lọ́run fún yín láti rí dájú pé gbogbo nǹkan tó bá dàbí issue ọjọ́ tòní gbogbo ẹ̀ pátápátá ó die down títí ìrọ̀lẹ́ mọ́ alẹ́ ó ṣeéṣe kí gbogbo ẹ̀ ti padà die down, kọ́kàn yín ti balẹ̀ pẹ̀sẹ̀. Ọjọ́ ìjọjọ́ tó ṣe pé ó dára kẹ́ fọgbọ́n ṣe kẹfẹ́ lẹ̀ ṣe. Ọjọ́ yìí máa fẹ́ test yín díẹ̀, a fẹ́ test brain yín díẹ̀, ṣùgbọ́n gbogbo ẹ̀ máa padà wọlẹ̀ tí ò ní sí wàhálà, tí ò ní sí ìdààmú. Ẹ jìnnà sí ìbínú àbíjú, ẹ jìnnà sí ìjà láàrin àti olólùfẹ́ yín lọ́jọ́ tòní, kẹ́sì wà well focus dáadáa láàyè iṣẹ́ kí ni lè lọ dáadáa. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 9 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní, aago 12 ní òrùngànjọ́ sí aago 1 ní òrùngànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Pàṣẹ tó dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún tó sì ṣe ṣe kẹ́ opportunity náà láti bẹ̀. Lera ara yín jí pé ṣùgbọ́n àwọn kan bí oríkèéríkèé ara ríro ó lè fẹ́ máa wáyé lọ́jọ́ tòní, ó kẹ́ rí dájú pé kí sára ẹ jìnnà sí àwọn kan tó jọmọ́ kí kòkòrò máa jẹyàn àbí kẹ́fọn máa jẹyàn torí pé skin yín máa wà highly sensitive dáadáa lọ́jọ́ ti tòní. Oníràwọ̀ èrùpẹ̀lẹ̀ òkú Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ pẹ̀lú, ọjọ́ tó ṣe pé púpọ̀ nù yín. Oore ilẹ̀ òkèèrè wà fún yín, oore ìlú òyìnbó wà fún yín, àǹfààní ọ̀nà jíjìn wà fún yín dáadáa lọ́jọ́ tòní. Connection tuntun máa wáyé láàrin èèyàn àti èèyàn tó ṣe pọ̀nà wọ́n jìn sí yín lọ́jọ́ tòní. Ẹ lè pàdé èèyàn tuntun lọ́jọ́ tòní bóyá ní ìrìn àjò tẹ́ lọ lọ́jọ́ ti tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fún yín tó ṣe pé àwọn àǹfààní máa sílẹ̀ dáadáa tó ṣe pé ó lè bí kí nǹkan yín dàgbàsókè sí opportunity àwọlé dáadáa fún yín lọ́jọ́ tòní tí gbogbo nǹkan yín á lọ bó ṣe kó lọ tí ò ní sí wàhálà tí ò ní sí ìdààmú. Ẹ rí dájú pé lọ́jọ́ tòní láti tún fi wá ìmọ̀, àwọn ìmọ̀ kan máa wáyé fún yín lọ́jọ́ tòní tó máa jẹ́ àwọn ìmọ̀ tuntun tó máa fún yín ní more clarity nípa àwọn nǹkan tẹ́ ń ṣe lásìkò yìí, tàbí kí ẹ wò pé nǹkan yìí náà pé ó máa lọ dáadáa tí n bá ṣe báyìí tí n bá gbégbá báyìí tó sì jẹ́ pé bẹ́ẹ̀ náà ló máa padà rí. Ọjọ́ tó dára lọ́jọ́ yìí jẹ́ fún yín láti fi rí dájú pé ẹ wá gbogbo ọ̀nà láti rí dájú pé nǹkan yín túbọ̀ dàgbàsókè sí. Pàápàá ẹ wá ìmọ̀ tẹ́ bá mọ̀ lásìkò yìí á ràn yín lọ́wọ́ dáadáa láwọn ọjọ́ tá à ń wò lọ́ọ̀kan yìí. Ìrìn àjò tó bá ti wáyé lásìkò yìí ẹ rìn ìrìn àjò ẹ lọ kò sí wàhálà, ìrìn àjò náà máa béèrè àbá àánú àbí fọkànbalẹ̀ lọ́jọ́ tó lọ. Ṣùgbọ́n restriction díẹ̀ lè wáyé lórí ìrìn àjò náà lásìkò yìí látàrí Mercury retrograde tá wà náà yìí lọ́wọ́lọ́wọ́, ṣùgbọ́n tẹ́ bá tiraka ó lè padà wá bọ́ sí lẹ́yìn Mercury retrograde tó ṣe pé nǹkan náà máa padà wọ̀nyí lọ́wọ́ dáadáa. Iṣẹ́ yín á lọ dáadáa lénìí, bá ṣe gbẹ̀yìn àti olólùfẹ́ yín á dára,
ire wá wọlé fún yín lọ́jọ́ tòní torí ọ̀pọ̀lọpọ̀ kan tá fún yín ní hope àṣẹlẹ̀ lọ́jọ́ tòní. Lavender jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3:30 ní ọ̀sán sí aago 4:15 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 9 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 1:10 ní òrùgànjọ́ sí aago 2:10 ní òrùgànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá west dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún bẹ́ẹ̀ sì ló ṣe gẹ́gẹ́ opportunity náà láti bẹ̀. Ìlera ara yín wá jí pépé dáadáa lọ́jọ́ tòní ṣùgbọ́n nǹkan bíi àwọn ìbàrá ìdíríro àbí ẹ̀gbẹ́ ìdíríro báyìí ò lè fẹ́ máa dùn yín bákan lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni ẹ̀yin rí ò lè fẹ́ máa wáyé fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ tọ́jú ìlera ara yín dáadáa, ẹ má dúró pẹ́, ẹ má wà ní position kan ju bó ṣe yẹ lọ kí ara má máa ròyìn kẹ́sì ṣe exercise dáadáa. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ ìyọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ọjọ́ rere gbáà ló jẹ́ fún yín ọjọ́ tó ṣe pé gbogbo ọkàn yín á dùn yín gbáà lọ dáadáa. Àwọn nǹkan tó dàbí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àti olólùfẹ́ yín bóyá látàná àbí ìjẹta gbogbo ẹ máa padà kásẹ̀ nílẹ̀ pátápátá porogodo. Ọjọ́ tòní ọjọ́ ọ̀run ló jẹ́ tó ṣe pé ẹ máa bẹ̀rẹ̀ sí jífà, àwọn ìfà tuntun máa wọlé fún yín, àwọn nǹkan tuntun tó dàbí oore tuntun máa wọlé fún yín lọ́jọ́ tòní. Bó ṣe wá fẹ́ wọlé yìí náà ni intimacy tuntun sì lè fẹ́ wọlé láàrin èèyàn àtèèyàn. Ẹ ṣọ́ra ṣe pẹ̀lú secret relationship lọ́jọ́ tòní tàbí èèyàn tó ṣe pé ó máa fẹ́ wá kẹjọ wà papọ̀ lọ́wọ́ èèyàn. Ẹ kí sàrà lọ́jọ́ tòní yàn fún tó bá wọnú ayé yín tó fẹ́ máa bá yín ṣe bí nǹkan bí erotic relationship kẹrí dájú pé ẹ jìnnà tí ó fẹ́ níbẹ̀ ẹ lè kó nǹkan burúkú látara níbẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹni náà lè jẹ́ni tó ṣe pé ó máa dalẹ̀ yín tàbí ẹni tó wá gbá research nípa yín tó ṣe pé ó fẹ́ fi ṣe yín níbi lọ́jọ́ iwájú kí sàrà púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ má welcome èèyàn tuntun nínú ayé yín lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni ẹ má kó lórí business tuntun lọ́jọ́ tòní. Ẹ má ní partnership deal kankan lọ́jọ́ tòní, ẹ má ra shares síbi kankan lọ́jọ́ tòní kí nǹkan náà kó má affect yín kí sàrà púpọ̀. Ọjọ́ ìjọ tó ṣe pé ó dára púpọ̀ fún yín kẹfì rí dájú pé ẹ mójútó láì fún yín, ẹ ronú jinlẹ̀ nípa nǹkan tẹ́ nídìí fún ìyípo padà tẹ́ ń fẹ́ fún gbèsè ayé yín gangan kẹsì ronú jinlẹ̀ nǹkan tẹ́ bá mú jáde bẹ́ẹ̀ ó máa jẹ́ tó ṣe pa àwọn ayé yín lọ́wọ́ dáadáa. Àwọn nǹkan aṣọ sí yín lọ́kàn dáadáa lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ tẹ̀lé òun náà dáadáa ẹ ní ṣẹ̀ṣẹ̀ gbé ẹ ní ṣílẹ̀ tẹ̀ láṣẹ lọ́wọ́ Ọlọ́run bá. Ọjọ́ ìyá dára kẹfì wá bí intimacy èèyàn tó lólùfẹ́ yín pé ẹ fẹ́ dìpù dáadáa ẹ surprise wọn ẹ ṣe dáadáa sí wọn káwọn náà ṣe dáadáa sí yín padà lè rárá yín á jí pépé lọ́jọ́ tòní. Iṣẹ́ yín á lọ dáadáa lọ́jọ́ tòní, ìbáṣepọ̀ èèyàn tó lólùfẹ́ yín náà dára, ire owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní, pàápàá ire ìfà ó lè wọlé fún yín níbi tẹ́ ẹ̀ tiẹ̀ ṣe akitiyan rẹpẹtẹ sí. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6:15 ní ìrọ̀lẹ́ sí aago 7:14 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 2 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 2:15 ní òrùgànjọ́ sí aago 3:15 ní òrùgànjọ́ jí àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. South west dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún tó sì ṣe káǹfààní tibẹ̀ náà wọlé lọ́jọ́ tòní. Ìlera ara yín á jí pépé lọ́jọ́ tòní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín ẹ kí sàárẹ̀ jìnnà sí àwọn nǹkan tó bá dùn ju bó ṣe lọ tó lè fa jẹ̀dí fún yín bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tó jọ mọ́ nǹkan tó le ẹ má jẹ láláìjẹpẹ momi rẹpẹtẹ kí ìgbẹ́ líle má lọ jáde ń fùrọ̀ yín kó má lọ bí jẹ̀díjẹ̀dí àbí internal hemorrhoid fún yín lọ́jọ́ tòní kí sára púpọ̀. Oníràwọ̀ mi tí kì í ro Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ ìjọ tó dára ló jẹ́ ṣùgbọ́n tó wá gbà kí sára gidi gan látàrí pé àárín èèyàn tó lólùfẹ́ yín ó lè rí bákan bẹ́ẹ̀ sì ni inú ilé yín náà àwọn kankan lè máa ṣẹlẹ̀ tó lè fẹ́ mú nǹkan gbóná jọjọ lọ́jọ́ tòní. Family member kan lè frustrate yín aṣọ ilé náà lánàá ó lè jẹ́ tànà náà ló máa tún ṣẹ́kù di ọjọ́ tòní bẹ́ẹ̀ sì ni ọjọ́ tòní ẹ kí sára pẹ̀lú roommate yín àbí nǹkan kí nǹkan tẹ̀yìn fúnra yín ṣe nù lé bóyá ń dáná lọ́wọ́ ni àbí nǹkan kan ìwà very careful and vigilant dáadáa kó má jẹ́ pé nǹkan tẹ̀ ń ṣe a fẹ́ dàbí gbà pé ó fẹ́ máa frustrate yín tàbí dàbí gbà pé kí ló dé kíní tún dànù báyìí a tún fún mi ní wàhálà ṣe nìyẹn ẹ kí sára pọ̀ lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni àárín èèyàn tó lólùfẹ́ yín lè rí bákan lọ́jọ́ tòní iṣu lè wáyé láàrin yín lọ́jọ́ tòní gidi gan tí lè fẹ́ fi gbọ́ mi tí omi ò tó gidi gan nínú ilé bẹ́ẹ̀ sì ni ọmọ lè ṣẹlẹ̀ sọ́tà àwọn tó ṣe pé a fẹ́ mú yín lọ́kàn bí gbà bóyá olólùfẹ́ mi mú pt báyìí jẹ́ wá ṣe nǹkan báyìí fún jẹ́ wá wọn lọ́wọ́ báyìí ẹ pé sára dáadáa lọ́jọ́ tòní kẹ́ ṣe prayer lórí àwọn ọkàn wọ̀nyí pàápàá lọ́wọ́ àárọ̀ ìṣẹ̀lẹ̀ òjijì lè ṣẹlẹ̀ ní inú ilé tó ṣe pé ó wà unusual tó lè fẹ́ bí yan pọnyánrin tó lè fẹ́ bá dé yẹn jẹ́ kẹ́rí dájú pé ṣe prayer kí dé yín lè lọ dáadáa àwọn èèyàn àti olólùfẹ́ yín gangan lọ́jọ́ tòní. Òun ni kẹ́ ẹ dojú òun ni kẹ́rí dájú pé kò sí wàhálà láàrin yín bẹ́ẹ̀ sì nìkan kí nǹkan tí ó bá wà nílé tó lè ṣe yín lè ṣe àbí tó lè mú paláwa dání ẹ̀rí dájú pé ẹ clear kó lọ́nà pátápátá gbogbo ẹ̀ títí ìrọ̀lẹ́ má ṣàlẹ̀ gbogbo ẹ̀ má kásẹ̀ ńlẹ̀ kò ní sí wàhálà kò ní sí ìdààmú. Family member kan bá sì mú yín bínú ẹ̀rí dájú pé ẹ yàgò fún wọn ní space díẹ̀ lọ́jọ́ tòní kọ̀ọ̀kan tí yín náà lè balẹ̀ pẹ̀sẹ̀ tẹ́ bá lọ bí iṣẹ́ kò sí wàhálà ara níbi iṣẹ́ yín á lọ bó ṣe kó lọ ni ìrìwó gan lè wọlé fún yín tẹ́ bá lọ bí iṣẹ́ dáadáa lọ́jọ́ tòní ṣùgbọ́n àwọn èèyàn tó lólùfẹ́ yín tẹ́ bá fọgbọ́n ṣe iṣu lè wáyé Béèjì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7:14 ní àṣálẹ́ sí aago 9:05 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 2 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 4:20 ní ìdájí sí aago 5:20 ní ìdájí jí àkókò.
èyí tó dára jù fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní. Yeast dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún, torí náà sì lè ti yeast náà wáyé fún yín, bẹ́ẹ̀ sì ni ìlera yín á jí pépé. Ṣùgbọ́n rí dájú pé ẹ mu omi dáadáa, torí ìbàràdì lè máa ro yín, bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tó jọmọ́ bí kidney ó lè fẹ́ rí bákan lọ́jọ́ tòní tẹ́ bá mu omi dáadáa. Ṣé mọ̀ pé nǹkan tí ẹ lè fojú rí ni, fún ìdí èyí ẹ mu omi dáadáa kí gbogbo omi yẹn kó lè flush àwọn nǹkan burúkú kúrò. Bẹ́ẹ̀ sì ni ẹ ṣe oúnjẹ jẹ, àwọn oúnjẹ tó ṣe pé ó kù díẹ̀ kó bàjẹ́ bó ṣe lè jẹ́ ẹ kíyèsára lé lórí, ẹ má jẹ rárá. Àwọn oúnjẹ tó wà healthy ni kẹ́ jẹ lọ́jọ́ tòní torí ìlera ara yín. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Bí gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.